bó tilẹ̀ jẹ́ wípé ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Nasarawa gómìnà Sule Abdullahi ó ti pariwo síta wípé wọ́n fẹ́ fi ìròyìn náà wọ́n fẹ́ fi kó bòun lọ́dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni àti pé kò sóòótọ́ nínú ẹ̀ òun ò ṣe ìpàdé ìkọ̀kọ̀ kankan pẹ̀lú Alhaji Atiku Abubakar tó jẹ́ igbákejì ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ tó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP tẹ́lẹ̀ níbo òun ò bá ṣe ìpàdé ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ó ti ń jà rìnrìn tó sì jẹ́ pé gbogbo àwọn èèyàn tí wọ́n ní ìmọ̀ nípa òṣèlú àti àwọn òǹwòye òṣèlú ni wọ́n ń jẹ́ kó di mímọ̀ pé pẹ̀lú bí Sule Abdullahi bó ṣe tún sọ̀rọ̀ yìí àfi kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó ṣe ọ̀rọ̀ ara ẹ̀ ní ojú lalákàfin ṣọ́rí nítorí ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni agbójú okùnlé kò jẹ́ ní àgbà àti wípé ọ̀pọ̀ àwọn tí ó gbójúlé tó rò pé wọ́n ṣiṣẹ́ fóun pàápàá ní ilẹ̀ Haúsá ló ṣeé ṣe kán máa gbàbọ̀dè kán sì máa dalẹ̀. Ìwé ìròyìn orí ẹ̀rọ ayélujára kan People's Gazette ló máa gbé ìròyìn àgbọ́sọgbánù náà jáde ètò dá awuyewuye ńlá sílẹ̀ lágbo òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n ní láìpẹ́ yìí tí Alhaji Atiku Abubakar tó ṣe igbákejì ààrẹ Nàìjíríà láàrin ọdún 1999 sọdún 2007 tó tún díje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party lọ́dún 2019 àtọdún 2023 tí wọ́n ní ó lọ ṣe háàjì kékeré táwọn mùsùlùmí ń pè ní umrah lórílẹ̀-èdè Saudi Arabia lóṣù tí a wà nínú ẹ̀ yìí níṣẹ́ ni wọ́n ní òun àti gómìnà Sule Abdullahi ti ìpínlẹ̀ Nasarawa tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC tó tún nífẹ̀ẹ́ Tinubu púpọ̀ níṣẹ́ ni wọ́n máa ní àwọn méjèèjì níṣẹ́ ni wọ́n náà ṣe ìpàdé kódà àwọn tó forúkọ ilé ìtura tí wọ́n náà ti ṣe ìpàdé ìkọ̀kọ̀ wọ́n náà fi síta ilé ìtura ọ̀hún náà sì pe orúkọ ẹ̀ ní Ibrahim Adra Conrad Jaba ni wọ́n pè orúkọ ilé ìtura náà ni wọ́n pè ní Conrad Jaba Omar Hotel tó wà ní ìlú Mecca lórílẹ̀-èdè Saudi Arabia níbẹ̀ ni wọ́n ní El-Rufai àti Atiku ti sọ̀rọ̀ pé ọ̀pọ̀ àwọn gómìnà Haúsá àti àwọn gbajúmọ̀ olóṣèlú Haúsá tí wọ́n wà lẹ́yìn Tinubu ènìyàn yóò máa díbọ́n bíi pé wọ́n ń ṣe tiẹ̀ tí wọ́n yóò sì gbàbọ̀dè fún tí wọ́n yóò ṣàtìlẹ́yìn fún Atiku bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n fi ẹnu kò nínú ìpàdé náà lórí bí wọn yóò ṣe lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọdún 2027. ṣá o ní kété tí ọ̀rọ̀ yìí jáde tó sì yà ọ̀pọ̀ èèyàn lẹ́nu nítorí pé ọ̀kan lára àwọn gómìnà tó máa ń gbèjà Tinubu ní Sule Abdullahi pariwo síta o nínú àtẹ̀jáde tí agbẹnusọ Sule Abdullahi ìyẹn akọ̀wé ìròyìn ọ̀gbẹ́ni Ibrahim Adra tó fi síta ló jẹ́ kó di mọ̀ pé ìròyìn ẹlẹ́jẹ̀ ni ọ̀gá òun ò ṣèpàdé pẹ̀lú Atiku ní Mecca tàbí ibikíbi àti pé kò sí àjọsọ ọ̀rọ̀ kankan láàrin wọn pé yóò ṣiṣẹ́ fún yóò sì gbàbọ̀dè fún Tinubu. ṣá o lẹ́yìn tí Sule Abdullahi tó sọ̀rọ̀ yìí níṣe ni ọ̀pọ̀ àwọn òǹwòye òṣèlú àti àwọn ọmọ Yorùbá ni wọ́n ń gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ nímọ̀ràn wípé kó má ṣe sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà ó sì má ṣe gbọ́ ọ̀rọ̀ tí Sule Abdullahi sọ gbọ́ bí kò ṣe ó ṣe ọ̀rọ̀ ara ẹ̀ ní ojú lalákàfin ṣọ́rí àti tójú tìẹ́ ìlà àparò ló fi ń ríran.